kéré o kéré o kéré o kékulé ọgbọ́kọ̀ sọ fún toko. Gbogbo ẹ̀yin ọmọ ọkọ Yorùbá pátá nílẹ̀ yìí àbí lókè òkun, gbogbo ẹ̀yin ọba aládé, ẹ̀yin ìjòyè abàkúnlọ́rùn, gbogbo ẹ̀yin baálé, gbogbo ẹ̀yin olóṣèlú, gbogbo gómìnà, gbogbo sẹ́nétọ̀, gbogbo ẹ̀yin tẹ́ ẹ di kò òṣèlú mú pátá. Àwọn alálẹ̀ Yorùbá ló rán mi sí yín o. Wọ́n ní ẹni tó bá lajú lẹ̀ tí wọ́n fi káńsù Àmọ̀tẹ́kùn tá a fi lọ́lẹ̀, wọ́n léwé ata kì í tàtà dì. Kọ̀ọ̀ká lápárò ń ké, àti lọ àtìbọ̀ kì í jẹrun orí ìrẹsì ó gbádùn. Àgánràdì ilé olóko yìí nísinmi, rádaràdá nígbẹ̀yìn eré òṣùpá, òfò nígbẹ̀yìn ilé ahoro. Wọ́n lórí gbogbo àwọn tí ń pa lọ́balọ́ba, orí gbogbo ìṣẹ̀dá tí ń pa lóyè, àwọn tọ́lọ̀ rí mọ́ bàràká níbi tó gbé ń warin gbóná mu, tí wọ́n dojú kọ tí rin gbóná jó wọn lójú, tí wọ́n dẹ̀yìn kọ tí rin gbóná jó wọn lẹ́yìn. Nígbà tó Oòduà tó jẹ́ pé gbogbo àwọn tí wọ́n dìtẹ̀ rẹ̀ pátá náà lọ padà kú lójú ẹ̀. Ẹni tó bá gbàbọ̀dẹ̀ tó ní a máa fi sùúrù sí ni o. Ẹja káńsù Àmọ̀tẹ́kùn náà á padà ṣe é lọ́jọ́ iwájú. Ògún ni ó fẹ́ jẹ gbogbo wọn wẹ o. Ìdí ni pé kí lọ́bọ̀ fi ṣorí tí náà kí ó ṣe. Hisbah police ń ṣiṣẹ́ ní nọ́ọ̀tì, ìyẹn Sharia police, civilian joint task force ó ń ṣiṣẹ́ ní nọ́ọ̀tì, kò sẹ́ni tó dáa dúró. Terrorist ní IPOB ní south east, illegal ní Àmọ̀tẹ́kùn ní south west. Bóyá Yorùbá máa jí kò nínú oorun wọn. Sáà sọ pé káwúsà àti Fúlàní ọmọ rìn ni. Ohun tí àwa ń sọ ni pé ó ti dèèwọ̀ láti fi ẹran jẹko nílẹ̀ Yorùbá. Ó ti dèèwọ̀ láti jí àwọn ọmọ Yorùbá gbé. Ó dèèwọ̀ láti pa ọmọ Yorùbá. Ó ti dèèwọ̀ láti jí ẹ̀yà míì gbé nílẹ̀ Yorùbá. Má bà oko àgbẹ̀ jẹ́ mọ́ nílẹ̀ Yorùbá. No more grazing in Yorùbá land. No cattle colony. No rural settlement in Yorùbá land. No waterways in Yorùbá land will be taken over by federal government. Ṣe káràkátà rẹ jẹ́jẹ́ nílẹ̀ Yorùbá. Má fipá báwọn obìnrin wa lò pọ̀. Má gbé AK-47 sọ́rùn dàmà lò mọ́. Àmọ̀tẹ́kùn ọ̀bẹ nìkan kan jà. Ààbò ara wa la gbé kalẹ̀ fún. Ààbò ìlú wa la gbé kalẹ̀ fún. A gbé kalẹ̀ nítorí ẹ̀yà kankan. Ààbò ìpínlẹ̀ wa mẹ́fẹ̀ẹ̀fà la torí ẹ̀ gbé Àmọ̀tẹ́kùn kalẹ̀, pẹ̀lú àwọn ìlú tó jẹ́ ti Yorùbá tó wà ní ìpínlẹ̀ Kogi àti Kwara. Ohun tó bá mú Minister of Justice Malam Abubakar tó sọ fúnra ẹ̀ pé ó yẹ kí Sharia ó wà nínú Constitution Nàìjíríà, tí Nàìjíríà kìí ṣe Islamic country, tó fi ọwọ́ sí Sharia police lókè ọya, ṣùgbọ́n tó kéde Àmọ̀tẹ́kùn illegal. Tí Buhari ní kí wọ́n káńsù Àmọ̀tẹ́kùn, a jẹ́ pé bí wọ́n ṣe wí náà lórí pé Buhari ló dá Boko Haram kalẹ̀. Ìdí nìyí tí wọ́n fi yan Buhari gẹ́gẹ́ bí aṣojú wọn fún negotiation láàrin Boko Haram pẹ̀lú ìjọba láyé Goodluck Jonathan. Buhari ti fún àwọn Boko Haram lówó rọ̀gùnrọ̀gùn níṣe tó débẹ̀ láti gba àwọn ọmọ Dapchi padà. Agreement láàrin àwọn méjèèjì ni o. Wọ́n béèrè owó lọ́wọ́ ajagunfẹ̀yìntì Muhammadu Buhari. Ó mọ̀ wípé kò ní àkọsílẹ̀. Òun ló advice wọn pé kí wọ́n lọ jí àwọn ọmọ Dapchi gbé. Àwọn ò lè láǹfààní láti negotiate. Àwọn ò lè sanwó fún wọn. Buhari mọ bí táwọn Boko Haram ọ̀hún wà o, ṣùgbọ́n láéláé wọn ò ní ṣẹ́gun wọn, because ọ̀gá Buratai ó ń fi wọ́n pawó sápò ara rẹ̀ náà. Àwọn ológun náà ló ń sọ fún àwọn Boko Haram kí wọ́n sá síwájú. Wọ́n wá ń fi Yíbò àti Yorùbá tí ń bẹ níbẹ̀ rúgbó ní Sambisa. Buhari ní fìnánsì ìdàlóró tí ń wáyé lókè ọya. Wàhálà Fúlàní pẹ̀lú àgbẹ̀ ọwọ́ Buhari ló ti wà. Ohun kan ṣoṣo tó wà lọ́kàn Buhari, òun náà ni ethnic cleansing. Ìwọ tó bá rò wípọ́rọ̀ ẹ̀sìn ni ọjẹ́ pọ̀ ọmọ nǹkan tí ń ṣẹlẹ̀. Kò sí nǹkan Fúlàní pẹ̀lú Mùsùlùmí Yorùbá. Wọ́n gbà wípé káfìrí ni everybody. Ṣùgbọ́n tí ń bẹ lọ́kàn Buhari ni pé wọ́n fẹ́ gba Nàìjíríà fún Fúlàní. Ìwọ ọmọ Yorùbá tó láǹfààní àti máa gbọ́ mi. Ìwọ ni kò ṣínú, ìwọ ni kò síyè, ìwọ ni kò sọ ara rẹ, ìwọ sì ni kò ronú rẹ jinlẹ̀. Ìdí ni pé ìfura lóògùn àgbà. Pánsá òfura pánsá jánà, àjà òfura àjà jìn. Gbónílé ò bá fura olè oko. Àti sọ ti pẹ́
ọ̀rọ̀ àwàdà làwọn èèyàn kan mọ̀ náà pé Buhari ò ní méjì lọ́kàn ju pé kó gba nọ́ọ̀tì mẹ́dúbẹ́tì àti sáùtù fún Fúlàní bó o bá ṣàkíyèsí dáadáa ó rí pé there is no Fulani's country. ìyẹn ni pé Fúlàní ò ní orílẹ̀-èdè tá a lè sọ wípé orílẹ̀-èdè Fúlàní nìyí is either kó jẹ́ Fúlàní Guinea, Fúlàní Cameroon, Fúlàní Chad, Fúlàní Niger, Fúlàní Kenya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n fi wá ń bú wọn pé ẹ̀yà wọn ò níran. ìtìjú ńlá gbà ló jẹ́ fún Fúlàní. Uthman Dan Fodio ló kọ́kọ́ nírú ẹ̀ lọ́kàn láti gba ilẹ̀ Nàìjíríà fún ìran wọn kí Fúlàní ó dominate gbogbo Nàìjíríà. ọ̀gbọ́n tí Sir Ahmadu Bello sọ ni ní October 12, 1960 ní kété lẹ́yìn tá a gbòmìnira lọ́wọ́ ìbò amúnisìn gẹ́gẹ́ bí Sardauna of Sokoto àti Premier of Northern Region. He said, and I quote, "This new nation called Nigeria should be an estate of our great-grandfather Uthman Dan Fodio. We must ruthlessly prevent a change of power. We use the minorities in the north as willing tools and the south as conquered territory, and never allow them to rule over us, and never allow them to have control over their future." Jẹ́ kí n tún fi ọ̀rọ̀ Malam Bala Garuba kún fún ọ. Ní December 30th ọdún 1964, he said, and I quote, "The conquest to the sea is now in sight. When our God sent Ahmadu Bello said some years ago that our conquest will reach the sea shores of Nigeria, some idiots in the south were doubting its possibilities. Today, have we not reached? It remains Port Harcourt. It must be conquered and taken." Bọ́bárù Olójú, African Pilot newspaper, ti December 30, 1964. Wọ́n ní kó yẹ̀ wò ẹni Buhari ṣe fẹ́ sọ ọ́ dòfin lọ́dún tó lọ pé kí federal government ó gba gbogbo waterways tó wà ní gbogbo south sọ́wọ́ ìjọba àpapọ̀ kí wọ́n lè láǹfààní àti control wa dáadáa. Tí Yorùbá bá fi lajú lẹ̀ tó bá fi rí bẹ́ẹ̀, ilẹ̀ bá dẹrú gbà nílẹ̀ bàbá yín, ilẹ̀ bá torí àìlákàkún ta orírun bàbá yín sọnù. Buhari ti import àwọn terrorist lókè ọya, ó ṣí bọ́dà kalẹ̀ ní north without visa, ó ti bọ́dà pínpín ní south. Ìwọ́ wá rò pé torí ráìsì àti tọ́kí ni wọ́n ṣe ti bọ́dà. Ó mọ̀ wípé lọ́gbọ́n nú ọ̀gbọ́n tí Ambassador Rasheed Akinkoyele sọ ni ẹni tó jẹ́ ex-director Ministry of Foreign Affairs. Ó ní border closure is effective only in the south but difficult to enforce in the north. Why tó fi rí bẹ́ẹ̀? Kí lọ́bọ̀ fi sorí tí nà kí ó ṣe? He said, and I quote, "It is effective mainly in the south and difficult to enforce in the north. The people on the both sides of the borders are the same. Many Cameroonians are in the Nigeria Army, the Foreign Service and other institutions." Kennedy ṣé Buhari fi fẹ́ gba Nàìjíríà fún Fúlàní gan? Ìbéèrè tí yóò kọ́kọ́ sọ sọ́kàn rẹ nìyẹn. And my answer is simply, Buhari kìí ṣe ọmọ Nàìjíríà. Wọ́n fi ìjàgbá rẹ̀ lókè ọya ní. Haúsá lọ́pọ̀ jù lókè ọya. Fúlàní ni gbogbo sultan, Fúlàní ni gbogbo emir tó wà lókè ọya. Kí ló wá mú Buhari àtijọba rẹ̀ tako Àmọ̀tẹ́kùn? Torí pé Buhari gan ni tẹ́rọ́rìsì. Buhari ní fìnánsì báńdíìtì 200 billion naira tí wọ́n fún Miyetti Allah níjọ́sí ń kọ́. Ìjà àkúèrè rẹ̀ tí wọ́n fi ní kí wọ́n dá àwọn ajagunta tí wọ́n lọ rèé kó wá láti Mali, Niger àti Chad padà. Ǹjẹ́ mọ̀ páwọn yẹn ò padà lọ mọ́? Àwọn lọ́wọ́ di báńdíìtì tí wọ́n pọ̀ nínú igbó ilẹ̀ Yorùbá tí wọ́n ń jìyàn gbégbá ránsọ́ọ̀mù tí wọ́n ń fipá báwọn obìnrin wa lò pọ̀. Buhari ló ń sponsor Boko Haram o. Buhari ní sponsor àwọn Fúlàní darandaran tí wọ́n ń jìyàn gbé kiri. Òun ló ní káwọn tí ń daran máa fi ẹran jẹ oko. Òun ló ní kí wọ́n máa ba oko wa jẹ́. Àsìkò ìyapa kọ́ ni Yorùbá wà yìí o. Àsìkò ìrẹ́pọ̀ nìyí fún gbogbo ọmọ Yorùbá pátá. Ẹ̀yin ọba aládé wẹ foríkorí, ẹ̀yin ìjòyè, ẹ̀yin gómìnà, ẹ̀yin senators, ẹ̀yin House of Rep members,
tá a bá tún wá rí ẹnìkan tó jẹ́ Yorùbá tàbí tó pe ara rẹ̀ ní ẹ̀jẹ̀ Odùduwà tó wá ń pírèsì Buhari àjẹ́ wípé ojúlówó ọmọ àlè ni ọmọ ìrankíran ni pẹ̀lú irú wọn ọ̀yẹ́ láwùjọ ọmọ Yorùbá nílé lóko tó Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ mo sọ yìí mo dúró ná ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí ó kárí gbogbo ọmọ Yorùbá pátá ẹ pín kó lè dọ́dọ̀ àwọn olórí àti aṣíwájú wa gbogbo ẹ láìkí péèjì mi lórí Facebook Àkàndá ọ̀rọ̀ Àwíkóńkó ẹ sọ̀scribe sí YouTube channel mi Àkàndá ọ̀rọ̀ Àwíkóńkó ẹwà èdè Yorùbá TV akọ́mọlédè Yorùbá TV ìkórìtà kò yé mi fún ọ́díò àti fídíò tí mo ti ṣe sẹ́yìn ẹ dáńlóòdù wọn lórí wẹ́bsáìtì mi www.akandaoro.com www.akandaoro.com tó bá sì jẹ́ pé ẹ fẹ́ kún mi lọ́wọ́ ẹ fẹ́ sọ̀pọ́ọ̀tì fíṣàn mi ẹ donate lórí wẹ́bsáìtì mi ẹ kílíkì lórí donate button ẹ fíìlì fọ́ọ̀mù tó tẹ̀lé lágbára Ọlọ́run yóò dọ́dọ̀ mi bóyá ẹ̀yin fẹ́ ànọ́dá líǹkì tó rọrùn láti donate ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257 WhatsApp nìkan ni o orílẹ̀-èdè Yorùbá ò ní di tẹlòmíì ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ ájú wa ṣe o.